jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Àìpẹ́ yìí ni gómìnà Ṣèyí Mákindé ni wọ́n bu òǹtẹ̀lú níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n fọwọ́ sí pé ó dáa o, àwọn lọ́balọ́ba láàrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, Aláàfin tìlú Ọ̀yọ́ kí wọ́n máa pín ipò alága permanent chairman tí ẹ sọ̀rọ̀ bá nígbà kan rí. Bẹ́ẹ̀ni. Bó o ní ìwòye yín lórí rẹ̀ báyìí? Tẹ́ bá sì wò ó dàbí pé àwọn ará Ọ̀yọ́ tó fi mọ́ Aláàfin tìlú Ọ̀yọ́ wọn ò fi bẹ́ẹ̀ faramọ́ à ń pín ipò alága lọ́balọ́ba yìí. Ẹ rí i pé ó ti ń bí oríṣiríṣi ọ̀rọ̀. Kí ni ìwòye yín lórí ẹ̀? Ẹ ṣe olóòtú. Tọmọdé ò bá bá tàn á bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ ni bàbá ìtàn. Bẹ́ẹ̀ni. Èmi ò lérò pé bàbá wa Alaafin Owoade wọ́n ń bínú lórí ẹ̀. Because tán bá wo àná, àwọn àgbàlagbà ló máa ń sọ wípé tí ò bá sànà kò lè séni. Ní táwọn bàbá wa àná ṣe lẹ̀ ló ń ṣẹlẹ̀ lénìí. Ẹ rí i pé nínú interview wa last time, mo sọ bí bàbá wa Aláàfin Adéyẹmí ṣe wá bá bàbá wa Asanike láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ipò yìí ó jọ tọ́ sí gbogbo àwọn ni káwọn máa rotate. Nígbà yẹn tó jẹ́ pé Ọọ̀ni of Ifẹ̀ gan ló jẹ alága ní táìmù yẹn. Ṣé o understand? Bọ̀ èyí tí gómìnà ṣe yìí ó jẹ́ ìwúrí gbogbo àwọn ọmọ Ìbàdàn pátápátá. Ó jẹ́ ìwúrí gbogbo Ọ̀yọ́ state pátápátá, because kí bàbá wa Ládọjà má jẹ Olúbàdàn gan tó jẹ́ àsìkò wọn gan. Ipò tán ti wà rí nínú òṣèlú nínú gbogbo nǹkan. Wọ́n ń ṣe ẹni tó ń débì kan tí wọ́n jẹ́ ní àrífín. So pẹ̀lú tí gómìnà ṣe yìí, a mọ̀ pé àwọn náà wo àtẹ̀yìnwá ni wọ́n fi wò pé ó yẹ kó máa rí bẹ́ẹ̀. Bàbá Aládọjà dẹ̀ sọ̀rọ̀ kan kó tó di pé wọ́n gbadé. Tẹ́ bá gbàgbé, fídíò yẹn náà circulate nígbà yẹn. Pé tó bá yẹ pé òfin la fẹ́ fi máa tó rotational chairman Oyo State, Olúbàdàn ni ó máa jẹ permanent chairman o. Ẹ bí n pé lọ́nà wo? Lọ́nà wo? House of Assembly ni ó ṣòfin. 32 House of Assemblies la ní. Bẹ́ẹ̀ni. Nínú 32. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. 32. Yes. Nínú wọn, Ìbàdàn ló kó majority House of Assembly lọ́wọ́. So tán máa ń debate, tán máa ní kán máa dìbò, Olúbàdàn ni ó máa jẹ permanent chairman lọ. Tí wọ́n bá tún fi ọ̀rọ̀ òfin wọ̀ ọ́ tán bá fọ̀rọ̀ pé ó yá ẹja àdálẹ̀ àtúnṣà. Kí lè jẹ́ máa ṣòfin ó kúkú ṣe é? Okay. Olúbàdàn ni ó máa jẹ alága, because ọmọ Ìbàdàn kan kò ní dìbò fọmọ dùgbò fún bàálù mi. Ó ní onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. Wọ́n ṣe dáadáa lórí yẹn o. Wọ́n ṣe dáadáa tó pọ̀. Because lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn tán, lára àwọn fọ́nrán kan tó ń jáde káàkiri ṣé Olúbàdàn tí ó jẹ́ wípé Aláàfin ló dé ládé, baálẹ̀ lásán yóò mọ bá Aláàfin. No. A máa ń sọ kinní yẹn. Ẹ̀yin èèyàn wa, ẹ já gbàgbé ìtàn tó ti kú. Millennium la wáyé. Ẹ já ṣe ń tí ayé ń fẹ́. So possible lóde òní tá a wáyé kọ́ba kan nílẹ̀ káàárọ̀ òjìrè yìí kó ní kán lọ gbé orí ẹnìkan wá tí ò bá ní pẹ́ lẹ́wọ̀n. Kọ́ba kan ṣoṣo kan jì ọ́ kíyàwó ọba kan lóde òní tá a wáyé tá a ti gbọ́ náà tàn kó ṣẹlẹ̀ rí kó dẹ̀ wo ọkọ ẹ̀ rárá báyìí kó ní ṣé wọn náà gbogbo ayé ń bẹ̀rù àṣojú báyìí lọ. Kán wá ní kán lọ gbé orí bàbá ìyàwó yẹn wá àti bàyá ẹ̀. Kán wá gbé inú gbá wá bá ọba yẹn lóde òní tí ò bá ní pẹ́ lágodi. So gbogbo yẹn ti lọ, ẹjẹ́ àgbàgbé progress bílẹ̀ Yorùbá ó ṣe máa lọ sókè ni ẹ jẹ́ ká mójútó. Bí àárín àwọn bàbá wa yóò ṣe tò tí wọ́n ṣe máa fìfẹ́ ṣe ni ẹ jẹ́ ká mójútó. Olúbàdàn ò ní ìdí adé rárá tó ti ń pàṣẹ. Ẹ wo bàbá wa Aláàfin tó wà níbẹ̀ lédè. A gbọ́ nù tàn pé àwọn bàbá ńlá wọn ìgbà tán Aláàfin kan wà lọ́yọ̀ọ́ ńgbà yẹn tó ń rí pé tó fẹ́ bò pa dédé nì. Ó dẹ̀ ń dìtẹ̀ mọ́ wọn náà fi wá sí Ìbàdàn ńgbà yẹn. Bàbá wọn yẹn náà ló jẹ́ kán máa pe òkè àrẹ̀mọ tó wà ńbẹ̀ yẹn lé ní di òkè àrẹ̀mọ. Ìgbà tí Aláàfin tó dìtẹ̀ yẹn tí ò fẹ́ rí bàbá wọn lu yẹn tó papòdà, Ìbàdàn àtọmọ ogun ẹ̀ ló lọ install àrẹ̀mọ yẹn Aláàfin.
tó jẹ́ bàbá kábíyèsí tó jẹ́ Owóadé bàbá ńlá wọn. bàbá ńlá wọn. So tá a bá ń sọ pé tí Ìbàdàn no Ìbàdàn ò tí ì máa dádé tó ti ń pàṣẹ ọba tí ò dẹ́n ṣaláàfin àkọ́kọ́ ẹyọ kan tí Ìbàdàn lọ install nìyẹn tó gbé padà sí ìlú. Ìgbà tọ́jú empire náà tú Ìbàdàn náà pẹ̀lú ọmọ ogun ẹ̀ náà padà ayé àti bàtà wà ṣé ìgbà tẹ́ bá wo history bọ́n ṣe ń jẹ Aláàfin bọ̀ látẹ̀yìn tí lágbájá bá kú ọmọ rẹ̀ ó jẹ ni tí ò bá jẹ lélẹ̀ ọmọ rẹ̀ ó jẹ bí ẹlẹ́ẹ̀kẹta ẹ lọ wọ àwọn history yẹn lọ. Gbọ̀ngbà tó dáa nìkan tí táwọn náà rí Bọ́lájí ti dé àwọn ọmọ Àtìbà ló ń jọba lọ́yọ̀ọ́ lé nínú àwọn ọmọ Ṣàngó ńkọ́ ṣé Ṣàngó àwọn ọmọ Ṣàngó ṣé wọn relevant mọ́ ni àwọn ọmọ gbá àwọn ọmọ àwọn ńkọ́ kámákà bẹ́ẹ̀ lọ. So ẹ já gbàgbé story tó ti lọ ibi tí Ọ̀yọ́ empire wà ń dán yẹn náà nǹkan ló wà lédè ibi tọ́yọ́ tòní wà Ọ̀yọ́ Àtìbà ní àgọ́dọ̀yọ́ yẹn a dẹ̀ ń gbọ́ngàn pé wọ́n fẹ́ dé bàbá wa Alágọ̀ Ọ̀fàgọ́ ládé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ àwọn tó nílùú nìyẹn. Ṣé kìí ṣe pé Ìbàdàn fẹ́ tọwọ́ bọ ọ̀rọ̀ lọ́balọ́ba Ọ̀yọ́? Ìbàdàn tọwọ́ bọ bó ṣe yẹ kí nǹkan rí nìyẹn ó dàbí kí n kọ́lé nìsín kí n wá gbà yín as tenant kẹ́ ẹ ti wá pẹ́ ńlé mi gbàtẹ́ wá pẹ́ ńlé mi ẹ̀yin ti bímọ ṣáájú mi gbàtẹ́ bímọ ṣáájú mi àwọn ọmọ yín ti ń dàgbà kémi tó bímọ àwa ò ní símọ́njọ́ kan àwọn ọmọ tí yín yẹn ni ó máa jẹ́ àgbà àwọn ọmọ tèmi. So ní táwọn ọmọ yín yẹn bá dẹ̀ sọ ìgbà tó yẹ pé àwọn ọmọ wa jọ dàgbà pọ̀ wọ́n dàgbà bá wọn lágbà ni wọ́n á máa rò pé àwọn bàbá àwọn náà ni bọ̀ tọ́rọ̀ bá ti débi ìtàn. Kí kálukú pín ire láàrin. So ti yé yín bẹ́ẹ̀ sìn so Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó ṣèyí lọ́yọ́ state kò fi ní síjà láàrin àwọn bàbá wa mọ́ a wá bẹ̀ àwọn bàbá wa iná gbogbo kán jọ̀ nítorí ìtọ́lọ́hun kán jọ̀ nítorí alálẹ̀ ilẹ̀ Yorùbá kán jọ̀ nítorí ilẹ̀ Oòduà kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ progress ilẹ̀ Yorùbá ni wọ́n kàn jẹ́ ká máa wá ká má ṣe èmíjú ìwọ òjò yìí kò ní í já síbi tó dáa Ọlọ́run dẹ̀ bá wa fún wọn ṣe ẹ ṣé mo dúpẹ́ olóòtú.